ẹ ti mọ̀ wípé òfin ìlú òyìnbó obìnrin ló báàkì jù. bọ́ba wa gba gbogbo ogún tọkùnrin tó ti ṣe wàhálà rẹ̀ sẹ́yìn láì máa yẹ ọdún kó tó di pé ó dé ọgbàgbé ọlọ́run ni wàláhì ikú lè mú ọ lọ anytime bí ikú ò bá mú ọ lọ ọ lè má fi vat nǹkan mi lè dé bá ọ lálejò ọlọ́mọdé àfáìsàn ló gbà sọgbọ́ advice ni mo mú wá o counseling and prayer òun náà mú ní kí n fún yín lórí eléyìí counseling and prayer or prayer and counseling àdúrà yìí ó gbà pẹ̀lú ògùn ọlọ́run àdúrà yìí ó gbà ẹ gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ síra wa lẹ́nu ẹ jẹ́ ká ṣe dáadáa fúnra wa mo fẹ́ sọ pé kọ́lọ́run kó fi àyè gbà wá ẹni ọlọ́run bá má fà àyè gbà nítorí ò ní ní ṣòro kò ní ní dààmú ẹ gbọ́ ẹ̀rí kékeré testimony ni ọjọ́ kan mo ń lọ sí ìlú mi mo wọ mọ́tò láti Ìyànà Ìpájà tó ń lọ sí wọ́n máa pe Òṣogbo Òkùkù Ọ̀fà èmi tí mò ń sọ̀rọ̀ fún yín mò ń kọjá lọ sí ìlú Òkùkù ní ìpínlẹ̀ Ọ̀ṣun Odò-Ọ̀tẹ̀ local government nínú ìrìn àjò yìí àpàdé go-slow tó go-slow lọ́nà bẹ́gà à ń láti yà á lọ gba secretariat ìgbà tá a máa dójú ọ̀nà odò ọ̀pọ̀ táwọn wí lágbára mo sọ fún dírẹ́fà pé jẹ́ ká padà àti ká ní sùúrù bẹ́ẹ̀ ni àwọn mọ́tò ọlọ́pàá yìí wọ́n ń bọ̀ àkà méní méjì bẹ́ta wọ́n sì pé bíi 12 DPO 4 ló wà nínú mọ́tò yìí wọ́n láti lọ wo nǹkan tó ṣẹlẹ̀ dírẹ́fà bàbá tẹ̀lé wọn mo ní dírẹ́fà má tẹ̀lé wọn mo mọ̀ nípa ọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá má tẹ̀lé wọn olùfín àwọn náà ní orí ọ̀fẹ́ àti gba bí ìyá kan sọ̀rọ̀ látẹ̀yìn ó ní aráàánú gbà gbogbo ọjọ́ tí n bá ti rántí ọ̀rọ̀ yìí mo máa ń rẹ́rìn ni mo ní ìyá aráàánú gbà òtítọ́ ni àmọ́ Ọlọ́run ò kì í ṣàbòsí eléyìí tẹ́ fẹ́ ṣe ìyàbòsí ni àwọn kan ló wà nù odòpù yìí o àwọn ọlọ́pàá lẹ tẹ̀lé o bẹ́ẹ̀ tó ó dà kò burú ọ̀gá dírẹ́fà ó bẹ́tà kò ní sùúrù labalata wà yìí ó ní no problem ok ẹ̀jẹ̀ àlọ́ngbà náà ìyá yóò mà dákẹ́ lẹ́nu aráàánú gbà mà ló ń pariwo aráàánú gbà títí láti secretariat ní 7up ń bí tá a sì fi dé kára àwa dé kára tán àwọn ọlọ́pàá yẹn páàkì mọ́tò wọn wo ibi tó ṣẹlẹ̀ accident ìjọ yẹn ó fata ìdí ẹ̀ terrible ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ ò ní jáàmù accident will not be your portion in the mighty name of Jesus inshallah ẹ gbọ́ mi wọ́n rìnrìn àjò yìí nígbà tá a máa dúró àwọn ọlọ́pàá yìí wọ́n ya tìá ní wọn Ọlọ́run ló ní kí n sáré lọ gbé báàgì mi mo ní láti lọ cross the other side that is àánú tí àwa kan rí gbà ń bẹ̀ àánú wo náà dẹ̀ la rí gbà a ní change díẹ̀ lọ́wọ́ láti fi wọ mọ́tò torí pé tẹ bá ti wọ mọ́tò ní gáràjì ẹ̀ lè rówó gbà mọ́ wọ́n ti gbowó lọ́wọ́ yín àánú gbà jọ́nà lọ́n 10,000 láàmọ̀ sàn àánú sọ̀rọ̀ mọ́ wọn ìyá ilẹ̀ lára àánú gbà àwọn ọlọ́pàá ti gba mọ́tò ó yá ìyá ìwà kúnlẹ̀ ń gbọ́ òkúnlẹ̀ tó ọlọ́pàá ní kó dìde ọlọ́pàá ìjẹyìn gíga òun náà dẹ́dọ̀ balẹ̀ fún màmá kò tí ẹ sọ pé fìlà wà lórí ó ní màmá no be me arrest him no be me arrest them she see the other motors go and meet our boss ìdí à ń lè lọ bẹ̀bí èmi tí mo wà ń bẹ̀ èyí sọ onímọ̀ kàrúrù torí pé mo ti sọ fún wọn testimony ni ẹ wò gbèsè tí ìyá ìgbé ara àánú gbà òun mò ń sọ fẹ́yìn náà ni pé olówó ò kì í ṣàbòsí o
olúwa ọba mi kì í ṣe àbòsí. Ìwọ ìyá tó ń gbọ́ mi lénìí àti bàbá jẹ́ máa bá ọmọ wa sọ̀rọ̀. Ìwọ ìyá tó gbalẹ̀ ọkọ ọmọ rẹ lọ tó lọ dàbẹ̀rú, ẹ bára yín sọ̀rọ̀. Ilé ayé gbàdí ẹni o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Inú yín ó máa dùn ni o pẹ̀lú ògo Ọlọ́run. Adémọ́lá Bánkọ́lé, bàbá sọ̀rọ̀sọ̀rọ̀. Ọ̀rọ̀ àgbà náà ló ń kí yín wípé ẹ mọ̀ kú múra ọdún, ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Láìpẹ́ láì jìnnà tuntun ó jáde tó jẹ́ wípé a pè ọ̀pọ̀ èèyàn tẹ́ ẹ bá wa yọ̀, ẹ jẹ́ ká gé kúrú bá ná. Orúkọ mi ò yí padà, bó ṣe ń jẹ́ náà ni mo sọ fún yín. Ẹ pè mí bẹ́ẹ̀ bá ní nǹkan míì náà láti fún mi tẹ́ ẹ fẹ́ sọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08060974167 lẹ́ẹ̀ka sí 08060974167. Ẹ bá lè ètò kan tàbí méjì láti ṣe, kò sí wàhálà ń bẹ, àádọ́gba sí yóò sì dára. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.